ẹ̀yà bọ́dà ìjáde láǹfààní láti máa gbọ́ àtẹ̀sẹ̀ wúwà káàkiri àgbáńlá ayé mo tún kí a kújọ méjì kú ọjọ́ mẹ́ta a kó àmójúbà ara wa àkàrà kì í sunkún ẹ̀kọ́ àní sunkún ara wa lágbára lọ́wọ́ ọba kọ̀ọ̀bá láwùrábí àná làámọ̀dá àní dáràn láṣẹ ọba mi Èdùmàrè lórí ọ̀rọ̀ alàgbà tá a pè ní Yẹmí Johnson táwọn èèyàn tó mọ̀ sí Khashoggi tá a pé àjọ ń bẹ nínú kulu kan bí àwọn WhatsApp gúrùpù tá a máa fi ń dọ́wọ́ dùnú dánú ara wa dùn ṣeré ṣàwàdà ṣe gbogbo rẹ̀ nígbà tá a bá ráyè tọ́ bá dilẹ̀ díẹ̀ tá a pé ẹnìkan bẹ nínú wa tó yẹ pé ògbóǹsáfẹ́fẹ́ lórí tẹlifíṣàn nílùú Abẹ́òkúta pé ọlọ́jọ́ dé àrùn àti àìsàn láríwò ẹ̀dá kan rí tọ́lọ́jọ́ ṣe gbogbo wa sì náà la dágbádá ẹ̀ gbogbo wa láfàáyé lẹ̀ níjọ́ kan kí ló dàkúdàkú dáàbò kò jẹ́ ká fàáyé lẹ̀ rọrùn ká má gbé ayé ìnira alàgbà yìí ọ̀pọ̀ ìkòròjà lọ́wọ́ ẹ̀bùrà lóòótọ́ ọjọ́ náà ò ní pè àárò pé tọ̀ ohun tá a lè ṣe láti lè fi ran àwọn mọ̀lẹ́bí lọ́wọ́ bóyá àwọn arrangement kankan àbí kankan àbágbé ìgbìmọ̀ dìde ìpètọ̀ ká dá owó fún àwọn mọ̀lẹ́bí ẹni tó jáde láyé yìí to the greatest surprise ni pé alàgbà tẹ́ ẹ̀ ń wò yìí Yẹmí Johnson ló kọ rẹ̀ ń jẹ́ wọ́n tún máa pè ní Khashoggi gbogbo owó tí adánínú okòlóhùn alàgbà ń kó mi o oṣù kìíní kọjá oṣù kejì kọjá oṣù kẹta kọjá ẹ tó pè ọ́ dákẹ́ olóhùn gbàgbọ́ ya alàgbà Yẹmí Johnson wọ́n yìí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn bá sì ń ṣe ohun tí kò tọ́ tí ò dáa àyè ṣe bẹ́ẹ̀ a máa bú ń tọ̀ léèrè owó òun adìyẹ ìrànà ní kí n ṣe wọn àjẹgbé gbogbo ẹni tẹ́ ẹ láǹfààní láti máa gbọ́ wa tẹ̀sẹ̀ wúwà káàkiri àgbáńlá ayé ẹ bá ní ṣíà fọ́nrán yìí ẹ bá ní pín ẹ jẹ́ kó délé kó dóko ẹ jẹ́ kó kàn mọ̀lẹ́bí alàgbà Yẹmí Johnson tó kọ rẹ̀ tó máa jẹ́ Khashoggi ẹ jẹ́ kó kàn wọ́n lára jẹ́ kó kàn àwọn ọ̀rẹ́ rẹ̀ lára kí á lè mọ̀ wípé ẹni wọn kò gbìyànjú rárá kò ṣe dáadáa bí orú ẹni tó jáde láyé òun tó bá lè gbìyànjú tó sapásagbára fún wọn nígbà tí wọ́n fún ààrẹ ṣàárẹ̀ tí ò tí ì pẹ́ tí ò ju bí ọdún tó kọjá lọ tó yẹ pé gbogbo wa pápátá pẹ̀lú là ń gbàdúrà là ń fẹ̀mí là fi ń ṣọ̀nà wípé alàgbà Yẹmí Johnson kọ́kọ́ gbọ́dọ̀ ṣe é tó sì jẹ́ pé ẹni tó dolóò ògbé yìí ó nípa tó kó ní bí àwọn èèyàn ṣe dáwó jọ fún ọ tó fi sanwó síbítù ṣe bá ṣàwò ṣe gbogbo rẹ̀ tẹlẹ́dọ̀ á sì gbà fún ọ ó sì wá jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ló wà fáyé lẹ̀ lásìkò yìí tí wọ́n sì dáwó ìtẹ̀sí pé wọ́n dáwó tí a dá owó tó yóò gùn tẹ́jú tèmi là ń bẹ́ẹ̀ tó wà mú gbogbo ohun tó kò mí owó òdókè kò délẹ̀ owó tá a dá kì í ṣe pé ó rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́rùn láti mọ ọ̀daràn owó bẹ́ẹ̀ ṣùgbọ́n kí láá ṣe ẹni wá ní ìyá wá ní ìwọ́n sì gba gbogbo ohun owó tí ìṣẹgbẹ̀rún kan tí ìṣẹgbẹ̀rún méjì tí ìṣẹgbẹ̀rún mẹ́ta tí ìṣẹgbẹ̀rún mẹ́rin tí ìṣe 100,000 tí ìṣe 200,000 tí ìṣe 300,000 tí ìṣe 400,000 ìwọ nìkan wá dábì kan bẹ́sẹ̀ lé owó agbé mi adìyẹ ìrànà owó àjẹgbẹ́kọ́ a sì ń pariwo a sì ń kérò sí gbogbo àtẹ̀jíṣẹ́ tá à ń ṣe tá à ń tẹ̀ nínú kúlóhun gbogbo àti ń sọ̀rọ̀ bá ti ń ṣe lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ ló dágbó sí kò dá sí kò mú sí kò mú kúrò ńbẹ̀ ìyẹn túmọ̀ sí pé ohun tó ń jẹ́ kó yíwa ní pé kò sí ní tá a lè ṣe ní tá a ṣe wà o òfin ń bẹ lù ú ìjọba ń bẹ lù ú àjọwọ́ra wa tuurutu níwájú ìjọba tó fi mọ̀ wípé adìyẹ ìrànà ohun àjẹgbẹ́kọ́ tàbá wá déwájú òfin tá a déwájú àwọn agbófinró tí wọ́n pétọ̀ bó wọ́n ṣe ṣéun wọ́n mọ̀ ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n pétọ̀ o lẹ́jọ́ jẹ́ níwájú òfin tọ̀ àyànda fún ọ ṣùgbọ́n àyànda tá àyànda fún ọ á jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà bá a ti ń sọ ìdọ́là àmọ́ sọ kí wọ́n mọ̀ wípé o gbìyànjú rárá integrity lọ́dọ̀ Yẹmí Johnson táwọn tí mọ̀ sí Khashoggi 0 ni èmi ò rò pé èèyàn ni mo ṣe bó ti ń ṣe yìí kẹ́ẹ̀dì kan wá wò pé òun ò bọ̀ dòwò pọ̀ àbí wọ́n bọ̀ ṣiṣẹ́ pọ̀ àbí òun gbèsè kan fún ọ ẹni tí ò bá ti jẹ́ olóòótọ́ olódodo kì í ṣe fún àwa tí a wà láyé tá a wà láàyè nìkan ṣùgbọ́n àwọn fẹ́ẹ́ tó ti dolóògbé tó jáde láyé tó tún ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé àjẹmọ́nú tó yẹ kó jẹ́ àjẹmọ́nú àwọn mọ̀lẹ́bí rẹ̀ kó pé ọwọ́ ẹ gbà
ẹ pẹ̀lẹ́ ẹ kú ara fẹ́ra kù kò wá mú un kò gbèsè kùn. nǹkan ń bẹ ní ayé, nǹkan ń bẹ nínú àwọn èèyàn ayé tó tó fún. ṣùgbọ́n mo nígbàgbọ́ tó dáná ọlọ́run wípé gbogbo aná ní títọ́ òde bá ń jẹ́ kan àdúrà tá à ń gbà fẹ́lẹ́dùà fọlọ́run ba náà ní wípé kẹlẹ́dùà kó jẹ́ ká fayé lẹ̀ rọrùn, ká má gbégbé ayé ìnira, ká má dẹrù àrùká, kẹlẹ́dùà kó dáhùn kó dábọ̀ kó má bàṣẹ wa jẹ́ kó má bàa ló kọjẹ́. ẹ̀pín fọ́nrán yìí ẹ̀jẹ̀ kó dọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí Alàgbà Yẹmí Johnson tó kọ rẹ̀ tó máa jẹ́ kàṣọ́ọ̀gì kí wọ́n lè mọ̀ wípé itú tí ọmọ wọn ń pa ètò kù dẹ̀ káàtó ni. ìdí tá a sì fi lo àkáǹtì Alàgbà Yẹmí Johnson náà ní wípé nígbà tí alàgbà yìí náà nígbà tí Yẹmí Johnson fún ààrẹ tó ṣàárẹ̀ kan alàgbà yìí òun ló ṣagbátẹrù bí òun ti tẹ Alàgbà Yẹmí Johnson tó ti tẹ̀ lọ́wọ́ tọ́lọ́run sì dóòlà ẹ̀mí rẹ̀ tẹ́bí ń bá wá jáde láyé tó pé ìwọ Yẹmí Johnson náà ìwọ̀dùkọ́ bóde tó ń gbáwájú tó ń gbẹ̀yìn wípé kò sí wàhálà bó láti ṣe ká dáwọ́ fún ọ̀lẹ́bí alàgbà yìí olóògbé yìí ká ṣe kankan fún ọ kì í ṣe hàn bẹ́ẹ̀ kì í ṣe kinní kan tí gbogbo àpapọ̀ àwọn tá à ń bẹnu kólóhun tá a sì fóun ṣe kan tá a sọ pé òkè ẹ̀já ká ṣe é bẹ́ẹ̀ lóòótọ́ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dáwó àwọn tó dáwó òun kì í ṣe gbọ́dọ̀ lówó ń pọ̀ lọ́wọ́ láti mọ̀ dá bẹ́ẹ̀ òun kálukú náà ń mọ ní wípé òkè ó yẹ kébí náà nípínlẹ̀ àìmọye àtẹ́tọ̀ àánúkúlù tó yẹ pé pẹ́ńsọ́nà ni wọ́n owó ìfẹ̀yìntì wọn náírà ń gbà díẹ̀díẹ̀ lówó oṣù tó fi ń jẹ tó fi ń gbé tó fi ń mánéjà ara wọn kí èèyàn wá yọ nínú owó òun òkè fún this purpose kí owó tí wọ́n dáhùn kó mọ̀ wá sáàfù purpose tí wọ́n torí ẹ̀ dá kó jẹ́ pẹ́ nìkan ni ó kò gbóhùn ni ó kò mì tó sì dágunlá pé kò sí tí ó ṣẹlẹ̀ nǹkan ó ṣẹlẹ̀ o Alàgbà Yẹmí Johnson kàṣọ́ọ̀gì bó ti ń gbọ́ tá a sì ń sọ ìbá àti mọ̀ sọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà lélẹ́yìí ǹjẹ́ tó bá jáde tó bá kówó ń jáde tó bá gbóhùn ńlẹ̀ bá ti sọ fún gbogbo ọmọ Nàìjíríà náà nù pétọ́ Alàgbà Yẹmí Johnson ó ti ṣe ohun tó yẹ kó ṣe o. ṣó o gbàgbé wípé kó tó di pé adé ibi tá a dé yìí a bẹ̀rẹ̀ sí ní kí gbọ̀jáde báyìí ṣó o mọ gbogbo dídí oyè ọ̀sẹ̀ oyè oṣù tá a ti fi ń pè ọ́ lábẹ́rẹ̀ lábẹ́ aṣọ tó o gbàgbó kúrú tá a jọ wà àkókò yọ ọ́ ń bẹ̀ ó sì wà ń bẹ̀ gbogbo àtẹ̀jíṣẹ́ gbogbo bá ti ń tẹ̀lé bẹ̀ lórí gbogbo ẹ̀ náà lórí gbogbo ìdúdàgùn lálé àwọn Nàìjíríà tẹ̀lé àǹfààní àtàwọn àtẹ̀sẹ̀ wà káàkiri àgbáláyé ń gbòdì lọ́kẹsàn-án ìjọ sátidé lóṣù táwà yìí náà ó lọ bí jọ mẹ́rin márùn-ún báyìí Alàgbà Yẹmí Johnson jáde sọ̀rọ̀ wípé tó bá di ọjọ́ Tuesday ọjọ́ 12 oṣù karùn-ún táwà yìí owó òun jáde yóò tẹ gbogbo ẹgbẹ́ ló tẹ̀ wá lọ gbogbo ẹ̀ náà òòrùn kólẹ̀ ń bọ̀ lówó òun wọlẹ̀ sí tó bá tẹ̀ jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ sí ọ àbí nǹkan kan ló wà ń bẹ̀ ẹ̀tọ́ jáde láti ṣàlàyé fáwọn tí ń bẹ náà kúlù ń pé tọ̀ báyìí ni mo rí o báyìí ló ṣẹlẹ̀ lẹ́mi ìṣẹ́ tí ìrówó ń kó lọ ṣó ẹ̀ kó rí bẹ́ẹ̀ àtẹ̀jíṣẹ́ tí Alàgbà Yẹmí Johnson tó tẹ̀jíṣẹ́ òun náà lélẹ̀ ẹ̀yin náà ẹ̀ka ẹ gbọ́. Good evening, everyone. I sincerely apologize for my silence regarding the burning incident. I understand, my lack of communication has caused concern and inconveniences for everyone. And I am truly sorry for that. I want to confirm that I will forward the money on Tuesday, that is Tuesday on the 12th of May 2026 without fail. Thank you for your patience and understanding. nǹkan tálàgbà Yẹmí Johnson tó fi ránṣẹ́ sínú kúlù náà nù gbogbo ẹ̀ a ò rí nǹkan kan. Alàgbà Yẹmí Johnson adìyẹ ìrànà àwọn àjẹgbẹ́kọ́ lẹ́yìn tá a bá wọ́ra wa dáadáa lórí ẹ̀rọ ìjọba bí ajere a tún gbéra wa a kóra abọ́ síwájú ọ̀dọ̀ àwọn òfin a tún kóra abọ́ síwájú òfin ó bá wa dá sí ṣùgbọ́n ní bá mọ alàgbà yìí ẹ bá ní pín fún ẹ bá ní ṣe ààrẹ ẹ jẹ́ kó kan gbogbo mọ̀lẹ́bí lára wípé ìwà tọmọ wọn ń hù tó kù díẹ̀ káàtó náà rèé léyìí o.